àsìkò yín lólùfẹ́ wa káàkiri àgbáńláyé, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògì Òrèǹté àti Bàbá Àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbòdú. Lórí ètò lénìí, a dúpẹ́ lọ́wọ́ Alárùràbí tó jẹ́ kí èní ṣeéṣe fún àwa àti yín. Lénìí kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Bàbá Àlùbáríkà wà ń kalẹ̀ láti ṣe kí ni, láti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Bàbá o, kò lè dé àsìkò yìí sà. Adúpẹ́. Alihamdulilayi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alihamdulilayi. Ọlọ́run jẹ́ adúpẹ́ jálẹ̀. Alihamdulilayi. Ọlọ́run jẹ́ adúpẹ́ jálẹ̀. Alihamdulilayi. Adúpẹ́ o. Wọ́n jẹ́ arọ́rọ́ bànújẹ́. Àmín Wọ́n jẹ́ arógun ẹkún. Àmín Wọ́n jẹ́ arógun ọ̀fọ̀. Àmín Ọlọ́run. Fìṣọ́ ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Àmín. Làwàlá kùwátá ìlà bìláyà ilẹ̀ àṣẹ. Bàbá, lórí ètò lénìí, a fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko kan. Okay. Yorùbá máa ń pè ní ọ̀gà. Okay. Àwọn olóyìnbó á máa pè ní chameleon. No. Wọ́n á ní ó máa ń pàwọ̀dà. Then. Wọ́n á ní aṣọ aláṣọ lọ̀gá ń Àwọn dàbòrà. Mm. Irú àṣírí wo ló wà lára ọ̀gà? Àánú Ọlọ́run ló wà lára ọ̀gá Yèyé Ògì o. Ọ̀gá ní agbára dépò pé gbogbo kòkòrò lèèyàn lè gbé mì, kò sí ẹni náà tó lè gbọ́gá mì. Kò sí alágbára náà tó lè gbọ́gá òyẹ̀ mì. Òkè ọ̀gá òye. Bẹ́ẹ̀ ni. Agbára wà, àánú Ọlọ́run fún rẹ̀ ló dá ọ̀gá, ló kàn án dá. Tí ayé èèyàn tó bá da ojúrú tó bò ó, tó bá bá àwọn àgbà Yorùbá pàdé, wọn á ní kéèyàn ó ra ọ̀gà ní ọjà, kó wá gbé sínú ayanran, ó wá lágbo tí wọn ó ṣe sí, wọn á ní kó wẹ̀ lórí ọ̀gà, kó wá ju ọ̀gà yẹn lẹ̀ kó máa lọ. Èèyàn máa rí èèyàn gbá sọ fún, yóò máa rẹ́ni gbélé bùn, a máa rọ́ ẹni gbọ́kọ̀ bùn. Ókè, èèyàn tún ṣe síbi ilé tí ń bá ń kọ́, pé agbára èèyàn ò kọ́lé mọ́, ó sì fẹ́ nílé lórí, á lọ rọ ọ̀gà òyà fi sínú ayanran, ó tún níwẹ̀ tí ó fi wẹ̀, tó mi ara rẹ̀ náà ni ó máa dà síbi ayanran yẹn. Wọ́n wá ṣí ayanran lẹ̀ lálẹ́, ọ̀gá ó wá rìn lọ. Gbogbo èèyàn ni ó bá kọ́lé òun. Aláàánú 20 ọdún yóò bá kọ́. Ókè, aláàánú 1000 ọdún yóò bá kọ́. Ó tún ní pé téèyàn bá fẹ́ gba lẹ́tà ayọ̀ tí ó tẹ̀ lọ́wọ́, wọ́n á wá tún kọ ohun tí wọ́n bá fẹ́, wọ́n á tún kọ sínú ayanran. Wọ́n á wá kó àwọn nǹkan tí tata ó jẹ síbẹ̀, wọ́n á dé fọ́jọ́ 3. Tó bá dijọ́ 3, wọ́n ó ṣí lẹ̀, yóò wá gbẹ́sẹ̀, tó bá ilé gbẹ́sẹ̀ lé ìwé tá a kó ẹni yẹn sí, pé pẹ̀lú nǹkan tó ń fẹ́ ọ̀gá tó ń rìn lọ. Pẹ̀lú ògo Ọlọ́run á gbé lẹ́tà ayọ̀ lẹ́ni náà lọ́wọ́. Gbogbo bí wọ́n bá ti kọ́, wọ́n ó gbé fún un. Ọ̀gá ní àṣẹ lára o, torí tó wà lára ọ̀gá. Wọ́n máa ní tápà mú ògùn, mo níbo tápà ti kó ògùn. Odò ní tápà ń dẹ, ògùn ẹja ní tápà mọ̀. Àwa bàrùbá tòótọ́, àwọn àfáà Dáńfódíò ní Sókótó, àwọn ìran Dáńfódíò, àwa bàrùbá la mọ̀ ògùn. Ògùn yìí ọ̀gà, àṣírí ọ̀gá tó ń le tó jẹ́ pé ìbófọ̀ rẹ̀ wọ́n tó fi ṣọṣẹ pẹ̀lú ìbófọ̀ ejò fáláboyún. Níjọ́ tí ó bá bímọ, ara ò ní ọ̀tá rẹ̀ ò sì ní gbọ́njọ́ náà. Ìbófọ̀ ara ọ̀gá. Òkè ọ̀gá náà máa ń bó. Ó máa ń bófọ̀, béjò ṣe máa ń bófọ̀ yẹn, bọ̀tì ìbófọ̀ tiẹ̀ funfun ni. Ìbófọ̀ ejò náà funfun ni, bọ̀tì máa ń mú kọ́lọ̀ ejò tó bá bọ́ ọ lẹ̀. O get? Tejò máa ń gùn, tọ̀gá ẹ gùn, torí ọ̀gá kàn ju ọ̀pọ̀lọ́ lọ díẹ̀ ni, ọ̀gá ò ju ẹ mọ́ lọ. Wánù, bó ṣe wá wà yẹn, ejò ò gbọ́dọ̀ sán. Ejò ò gbọ́dọ̀ rí ọ̀gá sójú kọ́gà náà ò rí. Ejò yẹn ò ní sunlé ayé ńjọ́ náà. Wọ́n tún fi ọ̀gá ṣe pé tọ́ta èèyàn bá rí yàn
tó bá robi síyàn ìdààmú ó bá dípò pé kò tó gbádùn ayé mọ́, wọ́n fi ṣọṣẹ ìwẹ̀ fún yàn. Tọ́ta tí ń bínú èèyàn pé bá ó kú bí tí lágbájá yọ gbà lọ níbi iṣẹ́, ó kú bí tí ó gbà, tí wọ́n bá tún kórìíra èèyàn, wọ́n á tún mú ọ̀gá, ó tún níṣẹ́ tí wọ́n fi ṣe, wọ́n á fi ṣèpara. Gbogbo ẹran ìkórìíra ó kúrò lára èèyàn, ìdààmú ó kúrò láyé èèyàn, ìṣòro ó kúrò láyé òǹtọ̀hún. Ọ̀gá ẹ ṣe nǹkan kékeré, jẹ́ kí n wá júwe àṣẹ tí ń tún bẹ lára ọ̀gá fún ọ. Ahọ́n ọ̀gá gùn láti bí débi ibi kíní tébùrù yẹn. Àṣẹ Ọlọ́run ni, bẹ́ẹ̀ mo sọ. Bó máa ń ká wọlé ṣá. Máa ń ká wọlé. Sórí tó bá lanu tán nínú igbó, gbogbo àwọn èèrà ó mọ sáré wá tòsí lẹ́nu ni. Wọ́n wá mọ sáré tòsí lẹ́nu ni. Yóò wá mọ fà á díẹ̀ yóò tó lá yẹn. A tún yọ ọ́ síta àwọn èèrà. Níbi ọba ti tún dé dúró báyìí làwọn èrò ó tún mọ sáré síbẹ̀. Wọ́n mọ sáré kú ni sẹ́nu ọ̀gá. Jẹ́ tó wá ṣàṣírí kan fún ẹ. Tata tún máa ń sáré sínú ẹnu ẹ ní tí ọba tí yó. Àwọn tata kéékèèké tó gbẹnu ẹ tó ń fò lọ yẹn, wọ́n máa họ lọ sáré sẹ́nu ẹ ní. Wọ́n máa sáré lọ sẹ́nu ẹ ní. Wọ́n máa sáré lọ sẹ́nu ẹ ní. Àṣẹ Ọlọ́run ni o. Kódà àṣẹ Ọlọ́run bí tó tún lágbára dé, Ọlọ́run tún ròyìn ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. Torí pé kí ni Saidina Aliu pẹ̀lú ànábì Muhammad wọ́n rìnrìn àjò ńjọ́ kan, wọ́n wá rí ọ̀gá wá wọṣọ, ọ̀gá gbaṣọ ànábì wọ̀. Saidina Aliu náà tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan, ó tún bọ́ tà ànábì ilé ò tó gbọ́gà wọ̀. Bí mo ṣe wá ròyìn rẹ̀ ń, bẹ́ẹ̀ ni Jìbìrìlù ṣe ń ròyìn ẹ̀ fún ànábì pé kíní yìí o, bó ṣe ń jẹun rèé o, bó ṣe ń wọṣọ rèé o, tó bá ti rí nǹkan o, ní tó bá ti rí òun, àṣẹ Ọlọ́run ni aṣọ rẹ̀ náà ni ó dọ́rùn rẹ̀. Ní Bismillahirrahmanirrahim tuti bila talabi tugini bila sababi takidi awaiji takiribu mọ baida. Ọ̀gá ló bẹ Ọlọ́run, ó ní tuti bila talabi, Ọlọ́run mọ́ yọ mí lẹ́nu kí n tó róúnjẹ jẹ láyé. Ọlọ́run ní wọ ọ̀gá lanu, tó bá ti lanu báyìí oúnjẹ yẹn sì ń bọ́ bẹ̀. Ó ní tuti bila talabi, Ọlọ́run mọ́ yọ mí lẹ́nu kí n tó ráṣọ wọ̀ láyé. Máa wo nǹkan o, aṣọ náà ni ó sì máa dọ́rùn rẹ̀. Tàkìdí àwa ìjì tàkìrí ibùmọ̀ báyìdá. Ọwá ní ìwọ Ọlọ́run dákun mọ́ fàṣírí yìí hàn èèyàn, mọ́ fi hàn àlùjọ̀nú torí àwọn méjèèjì ò wúlò. Yèyé, ọ̀gá ní èèyàn àtàlùjọ̀nú, ó ní wọn ò wúlò. Ó ní atúniláṣírí nígbẹ̀yìn làwọn méjèèjì. Tí wọ́n bá mọ àṣírí èèyàn, wọn ó tú. Tí wọ́n bá mọ ibi tó ore ń gbàbọ̀ fún èèyàn, wọn ó di. Àṣálùjọ̀nú náà níkà bẹ́ẹ̀, òun náà máa ń di ọ̀gá dá mọ̀. Ọ̀gá dé èèyàn náà mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n òyìnbó wá àṣírí ọ̀gá tí wọn ò rí. Àánú Ọlọ́run sì mí yìí téèyàn bá hàn, tó bá dà á sí para, gbogbo àánú Ọlọ́run ni ọmọ wá ohun tọ̀hún, èèyàn kàn máa fi para ni. Okọ̀ Ọlọ́run bẹ náà. Àwọn bàbá wa jọ wọn á mú bí ìráná, wọn á lọ, wọn á fi ṣe gààrí tírà. Okọ̀ Ọlọ́run wà, kí náà ń bára wa jà fún. Okọ̀ Ọlọ́run wà nínú ká fi tọ́jú ara wa. Okọ̀ Ọlọ́run wà nínú ká fi wá wòsàn fúnra wa. Okọ̀ Ọlọ́run wà níbi ká fi wá gbàlà fúnra wa. Okọ̀ Ọlọ́run wà nínú ká fi rógo lò. Okọ̀ Ọlọ́run wà níbi ká ti fi ráyé ṣe. Ó yẹ ká súnmọ́ Ọlọ́run, ká gbà fọ́lọ́run, ká ṣẹ̀sìn Ọlọ́run, ká sún rìnrìn Ọlọ́run, ká hùwà dáadáa. Ayé ó tán, kò sí tí ò ní tán láyé. Ọlọ́run dákun, mọ́ pa wá lẹ́kún Ọlọ́run. Mọ́ nà wá lọ́pàá àsárèkì. Ọlọ́run mọ́ nà wá lọ́pàá jànjàn. Ọlọ́run mọ́ nà wá lọ́pàá àbànújẹ́. Gbogbo ohun tí ń dínà ọ̀la mẹ́nìkọ̀ọ̀kan wa, Ọlọ́run dákun gbàgbára lọ́wọ́ nǹkan ọ̀hún. Já a bá láàánú wa pàdé. Wòlíì ń bẹ tó jó lóòótọ́, àáfàá ń bẹ tó jó lóòótọ́,
àbàbà ẹlẹ́sìn kan àbáláyé ń bẹ tán jó lóòótọ́ ṣùgbọ́n orí ẹni ní koni níta koni lèèyàn fi bẹ́ni ibi pàdé orí ẹni ní gbéni lèèyàn fi bẹ́ni ire pàdé ẹ wojú àti ń sọ̀rọ̀ yìí níbi tá a wà tá a sọ̀rọ̀ rẹ dé níbi tá a fi ìwòsàn gbàyàn lẹ̀dé láyé tó bá jẹ́ pé sẹ́ẹ̀bí ni kò sẹ́ni tí ò ní mọ̀ wá gbogbo àgbáńlá ayé Yèyé Oge ẹlòmíì wọn á dàrin àjò ẹ̀rú wọn á lu ọ̀gá fún ìrìn àjò yẹn ó dẹ̀ tó padà ọmọkùnrin kan ọdún 15 ló ti wà nírìn àjò àwa pe ọ̀gá àwa fi bẹ lọ́n fún àwa fi bẹ lọ́n fún àwa fi bẹ lọ́n fún àwa fokọ rẹ̀ àwa rọra so mọ́ pépà àwa so mọ́ lẹ́sẹ̀ àwa jù ú lẹ̀ sínú igbó sórí tó bá ti lè jálẹ̀ lára ọ̀gá yẹn gbogbo bí lẹ́tà ayọ̀ bá wò wá gbogbo bí ẹni náà bá wà láyé wọ́n gbé lẹ́tà ayọ̀ fún wọ́n pè fún níwèé ni àṣẹ wọ́n ti kọ gbogbo nǹkan rẹ̀ kalẹ̀ wọ́n jù sábẹ́ tébùrù ni ọlọ́run gbogbo ohun tí jẹ́ kí wọ́n gbàgbé oríire wa ọlọ́run dákun bá wa gbàgbára lọ́wọ́ ẹ̀ nínú àwẹ̀ yìí ọlọ́run dákun bá wa gbàgbára lọ́wọ́ ẹ̀ nínú àwẹ̀ yìí jẹ́ aró lóríire pè jẹ́ ara láàánú bá ṣe jẹ́ láàánú ó ṣe wá gbogbo ìdè ebú ìdè ìjìnà tí èjẹ́yìn ò rọ́mọ bí tí èjẹ́yìn ò rọ́kọ fẹ́ tí èjẹ́yìn ò gbégbèsè ayé ayọ̀ ọlọ́run dákun mú kúrò nínú ayé wa báyìí ọlọ́run gbó lóríire tiwa jẹ́ abọ́ lóríire gbé jẹ́ abọ́ lóríire gbá ṣọ́ọ̀bù pọ̀ wọ́n jà pàdé orí ibú wọ́n jà pàdé wàhálà wàláhùlà wàlàkùwátá ìlà àbíláyà àlè ilẹ̀ àṣẹ òdìjọ́ mẹ́jọ Yèyé Oge. bẹ́ẹ̀ ni òun náà láti wọ́n láti ní bàbá àlùbáríkà wọ ẹbí dànù ní ìlú Ìgbòdú ní Ìkòròdú ọ̀gá ẹ̀lùkù mẹ́dẹ́ ṣe rí pé àlùbáríkà àti àṣẹ Ọlọ́run pọ̀ lára ọ̀gá púpọ̀ wọ́n tó fẹ́ gbàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí oníbèrè tàbí oní àwọn nǹkan tó fẹ́ ṣe ìwádìí kàn sí bàbá àlùbáríkà ní Ìgbòdú tó bá ti mọ̀ dé Kòdú gàrí tó lọ sí Ìjẹ̀dẹ wọ́n lẹ̀ ní Ìgbòdú junction wá ti rí sambo tàbí kò pé 08023829492 08023829492 ire o ó dàbọ̀.